ọjà kò sọ́dọ̀rin ọ̀rẹ́ sọ́dẹ̀ àṣà wàá rọ́nà èyí àìmí ni ti Paul ọ̀nà èyí náà àìmí ni ti Apollo olómi àdèsèyìn á àìmí kò yí o èmi ni ti Séfà iye ni Pétérù àkórí ọ̀rọ̀ mi sí ọ lónìí òun ni èmi lè ti Paul èmi lè ti Paul ìwọ náà nínú àwùjọ kọ̀ọ̀yà nínú òjọ kọ̀ọ̀yà ọmọ ẹgbẹ́ òṣèlú kọ́ rẹ̀ ti dá sílẹ̀ bá kọ́ darapọ̀ mọ́ kọ́ ṣagbátẹrù rẹ̀ kọ́ rẹ̀ kọ́ lórí kọ́ rẹ̀ jẹ́lẹ́run kọ́ rẹ̀ di àṣà wọ́n ti lé ẹ̀rá ẹ̀tẹ̀rẹ̀ kó kó mọ́ra wí ẹ̀hábà o ti Pastor Paul láyà ẹ̀rá kan náà dẹ̀ lébẹ̀ẹ́ ni àbá ń ṣe létí hàn ìyẹn ní Pastor Apollo ìyẹn ní amúgbálẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ìyẹn rà kàn dẹ̀ abẹ́ ni ìyẹn ní lè ṣe àtìlẹ́yìn kó Dikin Pétérù báàní ṣá ní ọ̀pọ̀lọpọ̀ ọ̀hún ti ṣá òjò Ọlọ́run àtòrẹ́pọ̀ kọ́ yẹ kí a lébẹ̀ wọ́n ti ṣá sí kéékèèké bí ògbà kan lápáta kọ́ mọ́ bẹ̀rẹ̀ kò mú pẹ́ ẹran lóríké bá òjò kan òjò ìṣọ̀kan òní Jésù kú fún kò múra rẹ̀ rúbọ ó dẹ̀ gbàdúrà nínú Jòhánù orí 17 ẹsẹ̀ 17 pé kọ́lọ́run kẹ́ sọ á di mímọ́ kábàáyọ̀ jẹ́ ọ̀kan wọ́n bá lọ sínú Kọ́ríńtì kínní orí kínní ẹsẹ̀ 12 wàá rí èdè nílébẹ̀ Paul apostoli jákòóyá kọ lẹ́tà ṣé wọ́n wí Paul òní kó bá fẹ́ jẹ́ pé ọ̀nì ọ̀ra ni ilé ẹ̀kẹ́ aṣògo wí lóòjọ́ Kọ́ríńtì o nígbà kan ka ẹ̀rákẹ́ lébẹ̀ kọ́ gbá tiwọn pé ẹ̀rá kan fẹ́ Paul pé ìran lépọ̀ jù orin èmi létí Paul òòràn ní gòkè jù ṣùgbọ́n Paul apostoli ọba wí o ìkìtì ò ti jẹ́ òòrànṣẹ́ ṣáànà yóò kàn án mọ́ àgbélébú kó kúkú ẹ̀ṣẹ̀ rí ìjésù ní kúkú ọ́n yóò bá ti síran lórúkọ òun Paul apostoli ẹ̀sùn jọkàn mọ́rúkọ òun múlélẹ̀ ìjésù fúnra ara rẹ̀ níbẹ̀ ẹ̀jẹ̀ rẹ̀ kọ́ mú wọ ẹ̀ṣẹ̀ kété ayé kó lè wí orí ìjọ òtítọ́ ọ̀nà àkọ́ òjò òun lé èso orí Pétérù gan orí òtítọ́ wí jésù ní ọmọ Ọlọ́run orí ẹ̀nu àkọ́ òjò òun lé ẹ̀rọ ọ̀nà òrun àpáàdì àbórí rẹ̀ òjọkẹ̀lé Kọ́ríńtì àtijọ́kẹ̀ lágbègbè rẹ̀ wọ́n nílò ọ̀rọ̀ ìyànjú o láti yẹ̀bá kò nínú òpinya àti ẹlẹ́yàmẹ̀yà kẹ̀ṣẹlẹ̀ ní àárín àwùjọ ìyàn ọmọ Ọlọ́run ròyìn ni ọjáde àtẹ̀sùn ni mẹ́jọ̀sùn ọjáde láti ilé èèyàn ọlẹ́gbàgbọ́ kan Chloe lórúkọ kìrìsìtẹ́nì ni àti ìrà olè rẹ̀ ọ̀rà náà dẹ̀ gbà á mọ́ wọ́n burú kẹ̀ṣẹlẹ̀ ní ṣọ́ọ̀ṣì rà wọ́n èsì tí ọ̀rùn kan láàgbọ́ ọjà kò ránṣẹ́ sí ìránṣẹ́ Ọlọ́run ránṣẹ́ sí Paul apostoli wí òjò kèlíwé o lọ́ọ́ tọ́ abáti ṣòsìn papọ̀ lajú àpapọ̀ jọ ti fọ́ ẹbí ti fọ́ àwùjọra ti fọ́ orílẹ̀-èdè ti fọ́ kékeré òpínlẹ̀ ra kò rí ní orúkọ kan náà mi pè á ọ ti di ẹlẹ́yàmẹ̀yà ṣé wọ́n rẹ́ mi rúdurùdu tọ̀dọ̀ Ọlọ́run wa kó ti rí inú ìjọba náà nínú ẹbí àkótẹ́rọ́yà kò jẹ́ pé èèyàn ọmọ rẹ̀ àpínraran sí méjì èèyàn rà kan ẹ̀ṣẹ̀gbẹ́ òṣèlú àbáràn èèyàn rà múrin náà àṣẹgbẹ́ òṣèlú èyíran ọ̀rẹ́dẹ̀ kọ́ ọmọ ara lẹ̀ kẹ́ra lẹ̀ súlé élùlù òyìnbó àbárẹ̀ àmọ̀ sí èyí rẹ̀ èyí rẹ̀ ní ìwé nìyà bá mọ̀ ní ká kọ́kọ́ kúnú àbá àtẹ̀yé kọ́ bá ní mú wé ní pamọ́ sọ èyí rẹ̀ kìí rẹ̀ kú ṣáájú àbá rẹ̀ bá ọ lọ tí a rí ẹlẹ́yàmẹ̀yà ó dá ọ̀pọ̀lọpọ̀ ohun sílẹ̀ ó dùjọ́ Ọlọ́run irú
ó kó bá ó dẹ̀ kó bá ìrere káyà gbé lọ. Ẹlẹ́sìn jẹ̀sìn ọlójọjùjọ ọ̀pọ̀lọpọ̀ òjọ gan nínú ìjọ kan ṣoṣo ni wọn yóò gbé bíṣọ̀bù kan gbé lọ ṣe ibòmúrìn kẹyà aṣoṣẹ́ni ẹ̀bùn àtòrí ọ̀fẹ́ kẹ nínú ayé rẹ̀ kẹ̀dẹ̀ yà lóko ẹ̀ẹ́rà mórìn wàjà kan rírà kàn ń lòjọ ti tẹ́lẹ̀ wàjà kan kọ̀wé sí bíṣọ̀bù àgbà akọ̀wé sí general overseer akọ̀wé sí adarí lòkè lọ́hùn àyè gègé láparí rẹ̀ àjà kò wí ọ ni kò gbé lọ kó lọ́dọ̀ rà ni o torí pé òun lè dá òjọ nì sílẹ̀ òun ni Jésù kó kú fún ẹ̀ṣẹ̀ ra wọ́n gbọ́dọ̀ gbé padà torí pé kí n bá mọ̀ gbé padà wọ́n òjọ nì á dàrú òun ni ọ̀pọ̀lọpọ̀ ìránṣẹ́ Ọlọ́run wòlíì pásítọ̀ àgbà kan transfer ran ìjọ kan ti dórí ìjọ kan yà nítorí pé unlike agbègbè ibẹ̀ èèyàn elébẹ̀ uyì lébẹ̀ ọ̀la lébẹ̀ òdàgbàsókè lébẹ̀ èèyàn ọ̀ṣùṣẹ́ kàn ń ṣuṣẹ́ òṣìṣẹ́ ní amúgbèrú sí ọ̀pọ̀ síbẹ̀ wà mọ́ kúrú àlùfáà bá a mọ́ ń ṣe ajá kò yẹ àga olígìkè líbe ẹ̀ràn àyíká bá wọn ṣàga kàn mí kọ́ńkírìtì àti búlọ̀kù kàn mú ṣe torí pé ibẹ̀ ni náà rìn tá a bẹ̀rẹ̀ ọṣẹ́ rẹ̀ ṣe ràn bẹ̀rẹ̀ náà parí rẹ̀ sí ẹ̀yẹ̀kẹ́ àríbà ṣé wọ́n rí ọmọ òjọ́ ló gbà mọ́rìn dá ọ̀tẹ̀ sílẹ̀ àwọn nìyí àwọn yóò méde fọ̀ àwọn nìyí àwọn ríran àwọn nìyí ọlẹ́ ọ̀rọ̀ Ọlọ́run torí bá àjàkùn di ọmọ ẹ̀bùn ránṣẹ́ Ọlọ́run ni àmọ́ wí ògbà kan Ọlọ́run bá lo ní nìtẹ́lẹ́bẹ̀ ọ̀dẹ̀ lera mìíràn náà kò jẹ́ pé ó yẹ kàn jàǹfààní nínú ẹ̀bùn ni òun ni ìjọ rẹ̀ mú pé yẹlẹyẹlẹ o ẹ̀bùn tẹ̀mí bóyá nínú olùṣọ́ àgùntàn bóyá nínú ìránṣẹ́ Ọlọ́run kẹ́ẹ̀kọrin kété ẹ̀bùn olùmúrìn ẹ̀mí òríran òfèdèfọ̀ ẹ̀bùn àpọ́stélì ẹ̀bùn olùkọ́ni tíṣà kó jẹ́ pé kó bá kọ́ni ní ọ̀rọ̀ Ọlọ́run ṣe lójú ọ̀nà yẹn á là wá sí òtítọ́ ìrere torí èyí lè ra amórèrè sọ́jọ́ ọ̀sọ́dọ̀gùn ọ̀sọ́dọ̀tẹ̀ ẹ̀ẹ́dẹ̀ yẹ kí rí bá káàrí akọrin wí èmi lè ti Pọ́ọ̀lù èmi lè ti Àpólò èmi lè ti Pétérù èmi bá ti jí òní lè ṣe èmi bá evangelist ìyẹn ni mo gba tiyan èmi bá eléyìí apostoli àti bá lọ òkèlọ̀ kọlọ́run mú wá lónìí òun náà ni pé Kristi pé sọ̀nà méjì mẹ́ta o ọ̀kan ṣoṣo ni Kristi dúró fún òṣọ̀kan òjọ ọmọ ẹ̀mí rẹ̀ lélẹ̀ ọjọ́ ìyà torí bá nǹkan má gbélébú ọjọ́ ìyà lẹ́yìn ibodè òun ni Bíbélì mú bá wí sọ̀rọ̀ kan múrin lábẹ́ ẹ̀rọ bí orúkọ Paul bí orúkọ Pétérù bí orúkọ Àpólò àbí bí orúkọ overseer àbí olùdásílẹ̀ òjọ rẹ̀ sọ̀rọ̀ kan múrin lábẹ́ ọ̀run kan mú kò á kan yọ̀ mú gbàálà àyàfi orúkọ Jésù Kristi wà rọ́ni kọ́ni kí a gbàdúrà kẹ́ mọ̀ mọ́rúkọ Jésù sí kẹ́ mọ́rúkọ Pétérù kẹ́ mọ́rúkọ Paul kẹ́ mọ́rúkọ Séfà kẹ́ mú síbẹ̀ àbí ti orúkọ Àpólò rọ́ orúkọ Jésù nìní kọ́ bá lọ sínú ìṣe àpọ́sítélì orí kẹrin ẹsẹ̀ kejìlá ní orúkọ Jésù nínú kan ṣoṣo làmúkùá lábẹ́ ọ̀run kò jẹ́ pé lè pàṣẹ rẹ̀ lọ́yọ̀ mú gbà á là já nínú ọ̀tẹ̀ jẹ́ ẹ̀mí òṣọ̀kan jẹ́ adarí òjọ ni mo dúró lúpọ̀ ibi kẹ́ẹ̀pín bí orin kìí ràmúrin kan àìṣe náà pín ìpínlẹ̀ rán sí méjì àìṣe náà pín orílẹ̀-èdè rán sí kọ́ bá pín orílẹ̀-èdè sí mẹ́rún gan níbi kan pín sí ni wàá pàpàrí kẹ́ẹ̀mí òṣọ̀kan bá ti mọ́ ọ lébẹ̀ inú rúdurùdu náà létí ẹ̀yà èso ń dàbí òṣọ̀kan náà á lè ṣeé ṣe kí ọ̀nìyàn bá dán ní ògbàlà á dẹ̀ mọ́kànrán kó Ọlọ́run kẹ́ fọ́ ọmọ kẹ́ sọ di mímọ́ gbẹlẹ̀mí Ọlọ́run yà gbẹ́nu ràn gbẹ́lú jọ́rìn ni á tẹ̀síwájú èmi lè ti Paul mọ̀ jẹ́ mi gbọ́ bẹ̀ lẹ́rùn rẹ mọ́ èmi lè ta Pólò mọ̀ Jésù ká mọ́ ọ lẹ́rùn èmi ní ti Pétérù mọ̀jọ́ Ọlọ́run bínú sí ọ ìpa ọ̀pọ̀ ìsọ́ra ní dọ̀kan kí a ṣiṣẹ́ nínú òṣọ̀kan ògbọ́ ẹ̀lú sẹ́rin á lè rí ògbọ́ ẹ̀lú jọ á tẹ̀síwájú ògbọ́ ẹ̀lú kẹtì ẹbí kẹ̀ nínú ìjọ ni
aláyọ̀ bẹ́ẹ̀ ni ọ̀run rin ajakùn ṣí sílẹ̀ ojúlọ orúkọ mi ọmọ àbálábí tán ọ́nìkan gbà lálẹ́ yìí o ní ìsílẹ̀ bí ọ̀tẹ̀ kọ̀dẹ̀ àríbi dé sílé ìjọba ọlọ́run ire o.